a máa ń pọ̀rọ̀ yìí lówè ó máa ń láró nínú. Wọ́n ní kí Sòbìà tó dégbò onígòǹbé là á ké sí. Arábìnrin yìí ti bọ́kọ Lizzy Anjorin ní gbólóhùn, ẹ gbọ́ ohun tó sọ. Ní orúkọ Ọlọ́run ọba, mo fẹ́ bẹ̀ yín, mo fẹ́ fi gbogbo nǹkan tí Ọlọ́run ọba dá mọ́ yín, mo fẹ́ fi bẹ̀ yín. Ṣé rí tí Lizzy bá ti ń bínú báyìí, ó lè máa pẹ́ kó tó bínú, pẹ̀ tó bá ti ń bínú nígbà míì. Mi rò bí mo ever pé rí tó bá ń bínú. Pàápàá tó bá ti fi wọ́n nì sílẹ̀ síwájú, mi rò bí mo ever pé rí. Bí lè ṣe wá jẹ́ yìí, mo máa ń sọ wípé tá a bá ti ń ṣe nǹkan, ẹ jẹ́ ká máa rántí àjọṣepọ̀ àárín wa. Mo bẹ̀ yín nítorí Ọlọ́run. Lizzy jẹ́ ẹni tí ó respect yín, tó respect ọkọ, tó pọ́nkan lé, tó ń bá àwọn èèyàn sọ̀rọ̀ láti ṣe àpọ́nlé ọkọ. Tá dẹ̀ ń rí, tí èmi ń rí lára ẹ̀, ó ṣe ń ṣe àpọ́nlé ọkọ ẹ̀. Òun ló jẹ́ kí wá pè yín, tí mo wò pé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí, ẹ̀yin nìkan lẹ lè dá sí, ẹ̀yin nìkan lẹ lè gbà lọ́wọ́ Lizzy. Nítorí respect àti iyì àti ẹ̀yẹ àti àpọ́nlé tí Lizzy ní fún yín gẹ́gẹ́ bí ọkọ, gẹ́gẹ́ bí bàbá, gẹ́gẹ́ bí olùbádámọ̀ràn, gẹ́gẹ́ bí alájọrò, ni mo ṣe wá pè yín sí ọ̀rọ̀ yìí. Tí ẹ̀yin eléyìí, tí Lizzy bá dẹ̀ tún wá jáde, àbí tó bá tún ṣì ń bínú, màá mọ̀ pé ẹ bá sọ kò gbọ́ ni. Tí mo dẹ̀ mọ̀ pé Lizzy ò ní fi irú aṣọ bẹ́ẹ̀ ṣòro láíláí, kò ní ṣe bẹ́ẹ̀. Ọmọ tó ń pọ́kọ lé ni. Alhaji Abdulateef, mo bẹ̀ yín nítorí Ọlọ́run. In tó wà nílẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí láàrin Lizzy àti Bísí, mo fẹ́ kẹ́ paná ẹ̀. Mo dẹ̀ mọ̀ pé Lizzy máa gbọ́ sí yín lẹ́nu. Mo fẹ́ kẹ́ pa láṣẹ, kẹ́ má dá lábàá. Mo fẹ́ kẹ́ pa láṣẹ fún Lizzy kó yáfi ọ̀rọ̀ yẹn. Kó yáfi ẹ̀. Mo fẹ́ kí àti tí Lizzy bá yáfi ẹ̀, àátúmọ̀ ọ̀nà náà tá tún máa gbà bá Bísí sọ̀rọ̀. Mo fẹ́ kẹ́ ẹ̀yin gangan, mo fẹ́ kẹ́ jẹ́ aláṣẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe jẹ́ aláṣẹ nínú ilé àti lórí Lizzy. Tí Lizzy dẹ̀ ń fi tí ó dẹ̀ ń fi yín tó fi yín yangàn tí inú àwọn èèyàn ń dùn. Mo fẹ́ kẹ́ jẹ́ aláṣẹ lórí ọ̀rọ̀ yìí. Ẹ̀yin mo fẹ́ kẹ́ parí ẹ̀. Mo fẹ́ kẹ́ sọ fún kẹ́ mú Lizzy wọlé. Mo fẹ́ kẹ́ bá mi ṣe báyìí pé lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o, pẹ̀lú òun àti Bísí, látàrí àjọṣepọ̀ tó ti jọ wà láàrin wọn, látàrí ibi tí wọ́n ti ń bọ̀, nítorí pé tí ògiri ò bá lanu, aláǹgbá ò lè wọbẹ̀. Ògiri àwọn méjèèjì ti ń lanu báyìí, aláǹgbá ti ń wọbẹ̀, ṣùgbọ́n mo fẹ́ kẹ́ paná ẹ̀ bó ṣe wà yìí. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, mo fẹ́ kẹ́ paná ẹ̀ báyìí gẹ́gẹ́ bí ipò tí Ọlọ́run fi yín sí nínú ayé Lizzy, tí Lizzy dẹ̀ ń jẹ́ kí àwọn ènìyàn mọ̀, gẹ́gẹ́ bí ìkẹ́ tí Ọlọ́run kẹ́ yín, gẹ́gẹ́ bí pé ọkùnrin ni yín. Mo fẹ́ kẹ́ paná ẹ̀, mo fẹ́ kẹ́ gba ọ̀rọ̀ yìí lọ́wọ́ Lizzy. Torí mi ì fẹ́ pé Lizzy, mi ì fẹ́ pé tó bá ti ń bínú bẹ́ẹ̀ yẹn, tó bá ti sọ̀rọ̀, even gbà tí ò tiẹ̀ sọ̀rọ̀ gan, mi ì lè sọ pé ìjọba yìí láti sọ̀rọ̀ pọ̀. Gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ sí Florida, gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ sí, gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ ẹni tó jẹ́ wípé I'm a peaceful person. Mi tí mo pèyàn lẹ́yìn, mi ì sọ kankan, àwọn èèyàn sì ń pè mí lálábòsí. Ó bẹ́tà kí n kúkú sọ níta. Ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ kó sọ̀rọ̀, kó má ní ó lọ sọ nǹkan míì fún wé, ó sọ nǹkan míì fún bí. Bí mo ṣe ṣe yìí náà, màá sì wọ ọ̀nà tí mo sì máa fi bá Bísí sọ̀rọ̀. Mùmí Anamáyọ̀wá, bọ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, níbi tó dé yìí, ẹ jọ̀ọ́. Ẹ rí pé mi ò dárúkọ mi ì bẹ̀ Lizzy, ẹ̀yin ni mò ń bẹ̀. Chief Alhaji Adébóyèga Abdulateef Lawal, tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ yín. Ẹ jọ̀ọ́ ẹ bá mi mú Lizzy, ẹ bá mi kegun ìtòlò tó kíní, ẹ bá mi gbá kíní lọ́wọ́ ẹ̀. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ọlọ́run ò ní sọ yín dàgbà ya. Ọlọ́run orí ni yín, ẹ ní padà dèrò. Ohun tí ò sọnù tí ọmọ aráyé ń wá, wọn ò ní béèrè lọ́wọ́ yín. Ojú ni fìtílà ara, ayé ò ní bojú lọ́wọ́ yín lójijì. Àti Lizzy àti Bísí, wọn ò ní fojú sunkún ọmọ. Àti Lizzy
àti Bísí wọn ò ní lùgbàdo ọmọ aráyé, àti Lizzy àti Bísí wọn ò ní kúkú òjijì. Àwọn méjèèjì èèyàn bí èṣù bí èèyàn kò ní wọ àárín wọn. Bọ́n bá bára wọn ṣe mọ́ kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ. Àmọ́ káwọn méjèèjì kán wà in peace. ẹ̀yin èèyàn kí lẹ rí sóhun tárábìnrin yìí sọ nínú fọ́nrán yìí?